Agbára ńlá la fèmí ṣe nílẹ̀ Yorùbá. Ó sì wá láti tún ipò ọba ṣe. Ẹ rí pé yọ yàyàn lẹ́nu ìgbà tí Olúwo bá sọ wípé àpẹẹrẹ ńlá ni wọ́n fòun ṣe nílẹ̀ Yorùbá. Òun wá láti tún ipò ọba ṣe. Ìdí ni pé lọ́dọ̀ tèmi ọba Olúwo tí tún àpèrè tó ń wà gan tó ń gangan wà ṣe. Olúwo tí tún ìlú tó wà ṣe. Lọ́wọ́ kan láti tún ipò ọba ṣe nílùú bòmíì. Torí pé báyìí là ṣe ń lé wa ìwọ bòmíì ni. Ìwọ lòkété ńlé Oníkòyí. Àwọn ẹlẹ́rìn mọ̀sàré ìpanu ni fún wọn. Àṣà ló kàn papọ̀ mọ́ ti kejì. Kí ló kan Olúwo pẹ̀lú àwọn ọba bòmíì? Kò sọ́ba tó sọ wípé kó Olúwo ọmọ ṣe tiẹ̀ mi ì tí ì rí wò lórí ìtàkùn ayélujára yìí. Bí ọba kan jáde wípé n tó Olúwo ń ṣe nínú ìlú ẹ̀kọ́ dáa o. Wọ́n ló dé tó Olúwo ò fi rẹ̀ lọ́kàn balẹ̀ kí ló dé tó ń ta sáwọn ọba tó kù kí ló dé tó jẹ́ tí ò fún rẹ̀ nísinmi. Irú àpẹẹrẹ ìwà àpẹẹrẹ ní Olúwo lóòótọ́. Ṣé mọ̀ wípé ẹni tí ò dáa fún nǹkan kan pàápàá yóò ṣe tọ́ka sí as a bad example fẹ́ni tá ń fọ̀rọ̀ bọ́. Nítorí fẹ́ káyé tiẹ̀ náà rí bíi ti wọ́n fẹ́ káyé tiẹ̀ náà rí bíi tiẹ̀. Torí pé àpẹẹrẹ rere tá a fẹ́ píìkì lára wọn mi ò rí. Ṣé gbó wéwé ni? Sọ́rọ̀ ọ̀rọ̀ àlùfàṣà ṣe sọ ni? Bí ká máa ran júwọ̀n bí ọmọ ẹrú ni? Èwo nínú ẹ̀? Ṣé ti dàṣà ilẹ̀ Yorùbá láàmú? Ṣé ti wàhálà dídá sáàrin àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba? Àbẹ́lẹ̀ tí wọ́n fi fọ́ ba ẹgbẹ́ wọn létí? Èwo làwòkọ́ṣe rere lára Olúwo? Kí ni tá a lè rí píìkì? Nípa no, leader always lead by example. Títí ìjà lára tí wọ́n ń bá oríṣiríṣi ọba jà. Ṣé torúkọ oríṣiríṣi tí Olúwo fúnra wọn? Ṣé wọ́n ṣàpọ́nlé àpèrè táwọn gangan wà? Àwọn ẹlẹ́bọ tẹ́ ń bú ìlú gbẹ̀yìn débẹ̀ nígbà tẹ́ fẹ́ jọba. Wọ́n ní ẹwọ̀ pèbí ẹlẹ́wọ̀ pèbí. Ẹdítà ẹ̀ tí ìdí ẹni ẹ̀mí àní ọba lẹ̀ ń jẹ́ o. Ọba lẹ̀ ń jẹ́ lọ́mọ ọba ní o. Sọmọ ẹ̀mí àní ta ló jẹ́ ẹ̀mí àrí nínú ọ̀nà yín? Ọba lẹ̀ ń jẹ́ ọba lẹ́lẹ́ wálé wá jẹ́. Torí ọba lolúwo Olúwo kì í sọba kò kì í ṣe ẹ̀mí à. Ẹ wá di Olúwo tán gẹ́gẹ́ bí ọba. Ẹ wá ní ẹ̀mí àní ti tọ̀dọ̀ yín. Ayé pariwo lóòótọ́ o. Ẹ yí padà lójú. Ṣùgbọ́n àwọn alátẹ̀lé yín ò yé pariwo séwù 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 séwù. Èmi ò sí ìrọ̀bà aládé ilẹ̀ Yorùbá tí wọ́n ń pe séwù fún lẹ́yìn kábíyèsí o. Ẹ̀dẹ̀lẹ́ ń gbàṣàga. Ẹ̀dẹ̀lẹ́ wá tún pọ̀ ọba ṣe kí wá ní tẹ́ wá tún ṣe ń pọ̀ ọba. Ẹja gbólóhùn síwájú sí. Àwa láti bá àṣà jẹ́ àṣà tèmi tẹ́ tí agbádá mo wẹ̀ tí ń jáṣà ni. Àṣà tó Olúwo agbádá ni. Ọ̀rọ̀ sísọ kì í ṣe àṣà lọ́dọ̀ Olúwo. Dídáàbò borúkọ ọ̀ràn wa kì í ṣe àṣà lọ́dọ̀ Olúwo. Ìgbélárugẹ èdè wa kì í ṣe àṣà lọ́dọ̀ Olúwo. Ìwọ̀n bá nǹkan tó Olúwo ń ṣe nìkan aṣọ tó Olúwo ń wọ̀ nìkan làṣà. Láti mọ̀ ní babaláwo kì í ṣe báwo wọ́n ṣe mọ̀ bọ́ ọjà lámì àbọ̀bá jẹ́ babaláwo sí wọ́n mọ̀ ìlú babaláwo. Bó ni babaláwo wà sí sọ pé òun lòun gbàṣà àgbà. Ṣé ilẹ̀kẹ̀ wọn gan-an ṣé ilẹ̀kẹ̀ sí àná? Náà tẹ́yìn náà bá gbọ́ nǹkan tí Olúwo ń sọ. Kí ló kàn àwọn babaláwo pẹ̀lú ọ̀rọ̀ Ìwó? Ọjọ́ wo làwọn babaláwo kan ti jáde? Nílẹ̀ Yorùbá ńlẹ̀ káàrọ̀ òjìrì tá a wà yìí. Tí wọ́n dédé wá sọ wípé àwọn làwọn ń gbé àṣà ga o. Àwọn nìkan làwọn ń gbé àṣà. Níjọ́ wo làwọn babaláwo ti jáde? Babaláwo mélòó lẹ̀ ń rí lójoojúmọ́ nínú ìlú yín? Àwọn babaláwo mélòó náà ti wọ́ kọjá lónìí tọ́jọ́jọ́ ìsinmi? Lónìí Sunday ní àwọn tí ń lọ church ńlọ́wà. Mùsùlùmí ò ní nǹkan tí wọ́n ṣe lọ́jọ́ Sunday tẹ́lẹ̀tẹ́lẹ̀. Níbi tá ti mọ̀ wípé ntí ọ̀rọ̀ kálukú lọ́rùn kálukú ń ṣe. Nígbà tá a wà ní kékeré, Muslim doesn't go to church on Sunday. They don't go to mosque on Sunday. Wọ́n dẹ̀ lásàlátù tán máa ń ṣe lọ́jọ́ Sunday. Ṣùgbọ́n nígbà tó di pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ wọn ti ń di Christian, especially nígbà tá a wà kékeré. Kérúbù àti Séráfù church wa. Aláwọn ọmọ ogun. Àwa náà wà láàrin àwọn ọmọ ogun. Tá bá ṣe match pass, tá bá match nínú ìlú, ìmọ̀ ń wu àwọn mùsùlùmí, a máa ń wá darapọ̀ mọ́ wa. Orin kan wà tá máa ń kọ́nu tá bá match báyìí. Bọ́mọ ogun bá ń wù ọ́ tètè kápẹ́lẹ́ké sàn wá. Bọ́mọ ogun bá ń wù ọ́ tètè kápẹ́lẹ́ké sàn wá. Wọ́n máa tẹ̀lé wa dé church wa. Bóyá ń ṣe àjínde tàbá ń sọdún Michael. Wọ́n máa tẹ̀lé wa láti ibi tí wọ́n bá ti rí wa. Wọ́n máa wọ́ tẹ̀lé wa lẹ́yìn dé church wa. Yóò wù wọ́n, àwọn náà ń darapọ̀ mọ́ wa. Níbi táwọn ọmọ wọn ti ń tẹ̀lé wa lọ sí sọ́ọ̀rù. Wọ́n ti ń bá wa lọ church lọ́jọ́ Sunday. Wọ́n ti wá ògbà Christian ló gbọmọ wa tán o. Ló jẹ́ káwọn náà create Malud Nabil. Náà fi create àsàlátù lọ́jọ́ Sunday. Tó jẹ́ pé tí Christian bá ti gba church lọ, àwọn náà gba mosque lọ. Kí ló dé tí wọn ò protect ẹ̀sìn wọn? Kí
kí wọ́n jẹ́ kó wu ọmọ wọn, kí wọ́n jẹ́ kó wu àrọ́mọdọ́mọ wọn. Kí láǹfààní ẹ̀sìn? Muslim ò yàtọ̀ sí Christian, Christian ò yàtọ̀ sí oníṣẹ̀ṣe, àfà, ìmáàmù ò yàtọ̀ sí pásítọ̀ àti wòlíì, wọn ò yàtọ̀ sí babaláwo àtàdáhùnṣe. Nǹkan kan náà, ipa kan náà ni gbogbo wọn lé àwọn ń kó. Bọ́rọ̀ bá rú ọ lójú, ọ gbọ́dọ̀ àfà rẹ lọ. Bọ́rọ̀ bá rú mi lójú, ń gbọ́dọ̀ wòlíì mi lọ. Bọ́rọ̀ bá rú àwọn kan lójú, wọ́n gbọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe lọ, wọ́n á ní kán yẹ àwọn wò. They are on the same part. Ẹni tó bá wá ń claim wípé mùsùlùmí nìkan ló clean, ó dàbí ẹni tó rí ẹ̀ ti dàrú, bí ẹni tó rí rẹ̀ ò pé bí ẹni tí ọmọ ti ń ṣe. Tí mùsùlùmí bá ti clean, Christian clean, oníṣẹ̀ṣe clean. Torí pé wọ́n jẹ́ mùsùlùmí àbọ̀ jẹ́ Christian ni ò túmọ̀ sí pé oníṣẹ̀ṣe ò ń ṣe èèyàn, tàbí kò sin Ọlọ́run, tàbí kò nígbàgbọ́, tàbí kò nínú mímọ́, tàbí kò lọ́kàn mímọ́. Ìwádìí wa gan tó fi yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń pè lóníṣẹ̀ṣe gan ń ló níwà tó dáa jù, ń ló níwà tó dáa ju àwọn pásítọ̀ àwọn àfáà lọ lọ́pọ̀ gbà. So what are you talking about? Ṣé tí wọ́n pè ní ṣẹ̀ṣe ti wá rọ̀ mọ́ babaláwo nìkan? Wáyé tó mention babaláwo? Olúwo tí mo ń wò gangan lè wájú lọ sọ́dọ̀ babaláwo. Olúwo lè ṣe kíni? Ó lè wájú lọ ọ̀dọ̀ babaláwo. Kíni tí mo gbìyànjú àti sọ, ẹ̀yà gbólúwo síwájú sí. Àwọn ọmọ ìlú wọn ó ti lọlẹ̀ pátápátá, wọ́n jókòó lẹ́lẹ̀ nítorí wọ́n rí kíni lára wọn. Irọ́ ẹ padà sẹ́. Mùsùlùmí àbáwọn Kìrìsìtẹ́nì. Kìrìsìtẹ́nì ní àròlé ọlọ́pàá di igbákejì òòṣà ìgbàsàkà. Ṣé ilẹ̀kẹ̀ wọn gan-an sílẹ̀kẹ̀ tí a ní? Kì í ṣe irú ilẹ̀kẹ̀ tá à ń lò. Ilẹ̀kẹ̀ kọ́lọ̀kọ́lọ̀ báyìí ni a máa ń lò. Ẹ gbọ́, kí lọ́kàn lẹ̀kẹ̀ pẹ̀lú ìgbésí ayé wa? Ẹ̀yin ìwò, mo kí n pẹ́ kú oríire o. Ọba yín ò rí nǹkan kan sọ lórí ọ̀rọ̀ lọ́síwájú, lórí ọ̀rọ̀ dàgbàsókè, lórí ọ̀rọ̀ ọ̀dọ́, lórí ọ̀rọ̀ àwọn arúgbó, lórí ọ̀rọ̀ àwọn obìnrin, bí dàgbàsókè ó ṣe bálé ayé wọn, bí ìlú Ìwó ó ṣe dùn, bọ́jà ó ṣe pọ̀, bọ́jà ó ṣe máa tà, bójú ọ̀run ó ṣe dáa, ọba yín ò rí sọ. Ntí kábíyèsí ti ń rí sọ, ó ní ilẹ̀kẹ̀ babaláwo, ìyàtọ̀ tó wà ní ilẹ̀kẹ̀ babaláwo àti tọba. Sí ilẹ̀kẹ̀ babaláwo, sọ bá tàwọn ọlọ́sùn mú, sọ bá tìjòyè mú, sí ilẹ̀kẹ̀ ọba bá tìjòyè, sí gbogbo nǹkan ò bá ra wọn mú. Oníṣàngó ìlú ilẹ̀kẹ̀ kélé ni wọ́n máa ń lò tiwọn, ìṣẹ̀ṣe tí wọ́n nìyẹn. Ọmọdé ilé mo sókèlé o, mo sókèlé, àgbàlagbà mo sókèlé o, mo sókèlé. Àwọn tí ń bàṣà jẹ́, àwọn tí ń sọ bá di igbákejì òòṣà. Ìṣòro tó Olúwo ní sáà nígbàkejì òòṣà yìí, lára wàhálà ilé ayé Olúwo nù, igbákejì òòṣà. What does that mean? Ọjáde oníwọ̀ gangan lòòṣà, kò sẹ́ni tó bọ̀ ágíù. Wáyé kí ló tún fà láti tún máa jáde láti wá àtàkì àwọn ẹlòmíì? Sọ wípé nǹkan tí wọ́n ń sọ ọ̀dà, ní tí wọ́n ń ṣe ọ̀dà, bó ṣe wú kálukú máa ń ṣe. Ní tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ń wò lọ́wọ́ kò tí ì yéèyàn. Mùsùlùmí ní àròlé Ọlọ́run lọ́ba, Kìrìsìtẹ́nì ní àròlé Olódùmarè lọ́ba, àwọn kábọ̀rìṣà wọn wá ní ọba ní igbákejì òòṣà, èèyàn sí ní òòṣà. Now, ó ní mùsùlùmí ní igbákejì Ọlọ́run ní àwọn ọba. Kìrìsìtẹ́nì ní igbákejì àwọn Ọlọ́run, igbákejì Ọlọ́run ní àwọn ọba. Àwọn oníṣẹ̀ṣe àwọn wá ní igbákejì òrìṣà ní àwọn ọba. Ọ̀dà ẹja bèrè lọ́wọ́ Olúwo, kí ni Muhammad, kí ni Muhammad? Ṣé èèyàn ni àbájánu àbí áńgẹ́lì? Èèyàn ni àbí? Bàbá wa fẹ́ sọ ní ìsáwà sọ pé ẹ̀yin alátẹ̀lé ànábì tòótọ́, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Now, èèyàn ló sálẹ̀ Yorùbá lóòótọ́, ṣùgbọ́n wọn ìṣe èèyàn lásán, nǹkan kan ló sọ wọ́n dòrìṣà kúnlẹ̀ bọ́, nǹkan kan ló já sọ wọ́n dòrìṣà. Tí ẹ̀yin àgbà wò ẹ̀yin ọmọ wò, tẹ́ ẹ máa ṣà, tẹ́ ẹ mọ oríṣiríṣi àwọn nǹkan, tẹ́ ẹ lè pe ọba yín sí kọ̀kọ̀ kẹ́ ẹ láì tiẹ̀, yóò máa bí ó ṣe máa disgrace yín káàkiri náà ni. Torí pé tí wọ́n pè lóòṣà, ìṣẹ̀ṣe ni. Àwọn àgbà tó wá jẹ́ kó yé wa wípé kódà gan ìyá àti bàbá wa ìṣẹ̀ṣe ni. Wọ́n ló sàkúnlẹ̀ bọ́ ni. Torí pé lẹ́yìn Ọlọ́run, àwọn tó sàtọ̀nà wa wá sáyé, àwọn tó lóòṣà tó tún yẹ ká máa bọ. Ayé ọmọ mi dẹ̀ ń dáa torí pé ó ń bọ ìyá àti bàbá ẹ̀. Kí là ṣe fún òòṣà tá bá fẹ́ bọ òòṣà? Àwọn òòṣà kan bẹ tó jẹ́ pé obì wọn fi bọ́. Àwọn òòṣà kan bẹ tó jẹ́ pé obì wọn fi bọ́. Àwọn kan wà tó jẹ́ pé orógbó wọn fi bọ́, ẹ̀sùnsùn wọn fi bọ̀ mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí la wá fi bọ ìyá àti bàbá ẹni tó jẹ́sẹ̀ sí ẹni? Ní tí wọ́n fẹ́ràn jù náà la máa fún wọn. Ní tí wọ́n fẹ́ràn jù la máa fún wọn. Ní tá mọ̀ kó lè mú wa gba ìre lẹ́nu wọn. Torí ẹni tí ń bọ òòṣà, ó fẹ́ béèrè nǹkan lọ́wọ́ òrìṣà ni. Ẹni tí ń sin Ọlọ́run, ó fẹ́ béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ni. Ẹni tí wá ń bọ òòṣà, ó rí òòṣà gẹ́gẹ́ bí atọ́nà rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Ìmọ̀ tó fàjà ń bẹ̀ o. Torí kò sí olóòṣà kankan ní Ìwó
tó dìde sí mùsùlùmí rí, kò sí sólòsà kankan lẹ̀ Yorùbá tó dìde sí mùsùlùmí àbí kírísítẹ́nì rí. Mùsùlùmí ní ń tako kírísítẹ́n, mùsùlùmí ní ń tako oníṣẹ̀ṣe, mùsùlùmí nìkan ni tiẹ̀ dáa jù lójú ẹ̀, mùsùlùmí nìkan ni orí tó dánú nǹkan táwọn tó kù ń ṣe, mùsùlùmí orí tó dánú ní ti kírísítẹ́n ṣe, bí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọn ni mọ̀ pé wọ́n kèfèrí. Mùsùlùmí orí tó dá nínú táwọn oníṣẹ̀ṣe ń ṣe, bí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọn ni mọ̀ pé wọ́n lẹ́lẹ́bọ. Ẹni tó ń rúbọ, ẹni tẹ́ pé kèfèrí, wọ́n rí dáhùn sí àdúrà rẹ̀. Ẹ̀yin tẹ́ sọ wípé ń sin ẹ̀sìn tó dáa ju ti ọmọ ẹgbẹ́ yín lọ, ìgbésí ayé yín ò yí padà. And this is a, ṣé kí n pè ní prophecy tàbí kí n pè ní àsọtẹ́lẹ̀? Gbogbo ẹ̀yin ọmọ wò ó, mo láǹfààní àti sọ fún yín wípé kọ́lọ́run jẹ́ kó bá Adéwálé Abdulrasheed ó pẹ́, kó dàgbà, kó dògbó, kó gbogbo bí àwọn ará òwúrọ̀. Nígbà tí ó bá fi lo 200 ọdún ó lé nìkan tí ó lò láyé, ìfàsẹ́yìn tó ti máa dé báyìí wò ó kò ní ṣe lé bá mọ́ táyé fi parẹ́. Tó bá jẹ́ mentality ilẹ̀ ń gbé lọ o, mentality àlìmọ́njèrè tẹ́ ń gbé lọ yìí, mentality kéwù nìkan tẹ́ ń gbé lọ yìí, tó jẹ́ pé délé fi gbogbo ọjọ́ ayé ti yín kọ́. Àwọn ọmọ òyìnbó àwọn gbájúmọ̀ nǹkan tó dáa, àwọn gbájúmọ̀ innovation, ICT, technologies, technical, science, development. Ẹ̀yin gbájúmọ̀ kéwù, and you can be proud of that. Látọ̀dún tẹ́ ti wá ń kéwù, kí ni tẹ́ ti fi béèrè, tẹ́ ti fi rí gbà? Ìjà béèrè bẹ́yẹn. Kí ni tí a ti fi béèrè tá a ti fi rí gbà? Sẹ́ni tí bá ń kéwù kò ní dandan pé kó jẹun, kò ní dandan pé kó ṣiṣẹ́ kó tó jẹun. Now. Wọ́n wá di gbákejì ta ni èèyàn. Ta ni wọ́n ń papọ̀ ọba jẹ́? Sáwọn olóòṣà ni àbáwọn mùsùlùmí àbáwọn kìrìsìtẹ́nì? Àwọn olóòṣà. Nígbà tó bá ti ń bọ̀ ọ̀sà yìí làwọn mùsùlùmí ní abímọ sọ pé àwọn ò lè dọ̀bálẹ̀ o. Ebi ní nọ́ọ̀tì tẹ́ tó bá wọn bá wọn ẹ̀rọ àwọn ọmọ ìlú wọn wọ́n ti lọlẹ̀ pátápátá wọ́n jókòó lẹ́lẹ̀. Fún gbogbo ọmọ káàárọ̀ òjìrì tó bá láǹfààní àti máa gbọ́ ntòlùwò ń sọ yẹn, n tó ń try láti ṣe ni pé káwọn èèyàn máa respect àwọn ọba tó kù mọ́, òun ni ká máa respect, tàbí ọba míì tó bá gbé ẹ̀sìn lérí nìkan ni ká máa pọ́nlé. Àwọn ọba tó kù kí wọ́n má pọ́n wọn lé mọ́. Ó ní tí wọ́n fi ń pé àwọn páwọn ọba lé lókè ọya nítorí ẹ̀sìn tí wọ́n ń sìn. Ṣé ìyẹn wà nínú àṣà Yorùbá? Ikọ̀ ọba tó jẹ́ Mùsùlùmí nìkan ni ká máa dọ̀bálẹ̀ kí. Eléyìí tó ń bọ̀ ọ̀sà lójú tiẹ̀ lọ́dọ̀ tiẹ̀, torí mi ò tí ì rọba tí ń bọ̀ ọ̀sà mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba kọ̀ọ̀kan gan innovation àwọn gan ju ti gómìnà lọ. Somebody like Ọọ̀ni of Ifẹ̀. Tẹ́ bá ní fídíò Ilé Ifẹ̀, kọ́ọ̀ni ó tó dé ẹ mú jáde. Tẹ́ bá ní fídíò Ilé Ifẹ̀ lásìkò tó ní wà yìí ẹ mú jáde, ká gbé yẹ̀wò síra wọn. Tẹ́ bá ní fídíò Ilé Ìwó kólúwò tó dé ẹ gbé jáde. Tẹ́ bá ní fídíò Ilé Ìwó lásìkò tó rúwó dé ẹ gbé jáde. Inú àwọn fídíò méjèèjì tẹ́ wá gbé jáde, ẹ wá wo contribution Olúwo sínú Òwò, ká wo contribution Ọọ̀ni sí Ilé Ifẹ̀. Ká wo contribution àwọn ọba kọ̀ọ̀kan sínú ìlú wọn. Eléyìí ni ká fi judge. Gbogbo àwọn nǹkan tí màánù yìí ń sọ ó wà irrelevant. Ṣùgbọ́n tẹ́ bá jẹ́ lóòótọ́ bẹ́ẹ̀ lájẹ́ kó dògbó lórí ìsàwókò lọ, alọ́pẹ́lọpẹ́ fún wájú orí òun. Ṣùgbọ́n ẹ má gbàgbé, bàbá ní ká kéde ní ó sòkú ìyá ìbò ṣe wù ú, ó lè sùn jẹ o. Àti pàápàá bí ò bá sì sùn jẹ, òun ò ní jẹ́ kí gbogbo ará àdúgbò sinmi. N ló fi jẹ́ pé bí wọ́n bá ń sọ, bàbá dá wọn lóhùn, egun wọn máa kàn, wọ́n máa fọkàn sí pé táwọn ń ṣe lọ́dà. Àwọn bàbá wa ní bẹ́ẹ̀ bá wí fún ọba yìí jẹ́ kó yé bàlújẹ́ mọ́, yọ sọ pé òun pẹ̀lú wọn làwọn jọ ń túnlé ayé ṣe. Ọba jẹ́ ni, ọba yìí jẹ́ ni o, ọba lújẹ́ ni o. Ó sì ń bàlújẹ́, ṣùgbọ́n gbà tẹ́ ẹ rí ẹ mọ̀ pé ìlú ní bàjẹ́ ẹ̀dẹ̀ sọ̀rọ̀. Nígbà tí ọba sọ̀rọ̀ yọ sọ pé títún làwọn tó ń ṣe. Lọ́kàn Olúwo nìsín, ó ń tún gbèsè ayé àwọn èèyàn wò ṣe. Ó wá fẹ́ extend ẹ̀ beyond Ìwó láti pollute mind àwọn ọmọ káàárọ̀ òjìrì tó pọ̀, láti fà wọ́n sọ́dọ̀. Ẹ gbọ́ kó sọ ńgbà kan pé àwọn ti ń káwọn ọba kan jọ tí wọn ò ní ṣẹ̀sìn mọ́, tí wọn ò ní bọ̀ọ̀sà mọ́, táwọn náà máa jẹ́ àrólé Olódùmarè bíi tóun, táwọn ọjọ́ máa gbé ẹ̀sìn Islam lárugẹ. Ẹ béèrè lọ́wọ́ Olúwo ní àwọn ọba tí ń kó jọ òun, mélòó nu wọn ló jẹ́ Christian? Ká sọ pé òkè àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́bọ làwọn yẹn, nínú àwọn ọba tí ń kó jọ mélòó láàrin wọn ló jẹ́ Christian tí ìbá ṣe mùsùlùmí? Òye tó dẹ̀ yí àwa náà ni wípé ọ̀nà táwọn ń gbé gbà tí wọ́n fi ń fẹ̀sìn jẹun, wọ́n ti introduce sáwọn ọba yẹn náà. Wọ́n ti introduce ẹ̀yìn ọmọ bíi táyé wà ní ẹni tí ọmọ bíi tẹ́gbẹ̀ẹ́ ti ńlá yọ sáré kú ni o, orí eré ni ó kù sí o, ẹ jíwá ẹ jẹ́ ká fọ̀nà hàn yín.
ntẹ́yìn ẹ sáà mọ̀ polongo ẹ̀sìn ni o Islam ni o ẹ sáà mọ̀ polongo ẹ̀ nínú ìlú yín ẹ káwọn èèyàn jọ tí ó pọ̀ á rìkọ́dù fídíò wọn ẹ̀yin náà ẹ̀ háwá 1000 yẹn lọ́wọ́ bá gbára yóò bá káwá 1000 ẹ̀ fún 500 naira ebi kúkú ń pa wọ́n tẹ́lẹ̀ wọ́n wá rìkọ́dù fídíò ni wọ́n wà mú lọ síbi tí wọ́n ti ń gbẹ̀tọ́ ẹ̀rí ìyá ti fẹ́ pa àwọn èèyàn lúwa lórí báwọn yẹn náà bá wá nínú wọn àbíyá sára ìlú yóò sí lára Nàìjíríà ni ó wà lára ìmọ̀ pé sẹ̀nsẹ̀ Nàìjíríà ni ẹ àwọn ìlú tó kù iṣẹ́ òsì àwọn bíi tọ̀dọ̀ yín kí ló dé tó bẹ́ẹ̀ ìjọba ọ̀ràn ti yín ni àwọn gbàgbé ẹ̀yìn torí kò sí local government tí ò ní representative kò sí constituency tí ò ní representative kò sí senatorial district tí ò ní representative kò sí state tó jẹ́ pé èèyàn kankan wá láti local government yín tó represent yín bẹ̀ kí lẹ̀ béèrè lọ́wọ́ wọn nípa wo ni wọ́n ń kó nínú ìlú kí ni wọ́n ń délé wá jábọ̀ fún kí ló dé tó lúwọ̀ wá nǹkan tó máa so wá papọ̀ tọ́jà ní tó lè tú wa ká lolúwo ń gbé lárugẹ ta ló fẹ́ stop ọba yìí gómìnà lágbára láti stop ẹ̀ ẹ̀yin ọmọ Ìwó náà lágbára láti stop ẹ̀ lóòótọ́ Olúwo ti dominate Ìwó pẹ̀lú àwọn wrong teaching. pálẹ̀ Yorùbá ó ní wọ́n ṣe dọ̀bálẹ̀ ìjọba tí ó jẹ́ pé wọn ò mọ̀ bọ́ yóò ṣe ẹgbẹ́ kan ló dákejì òsàlò àáfàá sì ti kúrò ní èèyàn nìkan òun tó ti di àpò ti kéwù. Can you imagine làwọn àáfàá náà bá máa fúnra wọn liver tó nítorí tí ò ṣe yẹ kí àwọn èèyàn ó dọ̀bálẹ̀ kí ọba kan respect ọba nítorí pé ó pèrè nígbàkejì òrìṣà àáfàá lásán ó sì ti wà nípò gíga torí pé ó ti kéwú ẹ wá jábèrè lọ́wọ́ kí náà ń pè ní kéwú gangan èmi rí gẹ́gẹ́ bí èdè àwọn èèyàn kan ẹ lọ kọ bí bàtà kábídí alifu bàtà sálẹ̀ fi bẹ̀rẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní tó pọ̀ bá bí bẹ́ bí bó bọ́ bú kẹ tó sọdọ̀ alifábẹ́ẹ̀tì mẹ́ta àdá adé ègé edé iyán èèyàn ẹ̀kọ́ àkàrà ọ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá bẹ̀rẹ̀ sí ní tó pọ̀ dáadáa lọ́mọ wá ṣe wòlímọ̀ á lọ sí parí Quran lẹ́yìn tó parí Quran kí ni tó máa mú bá ìgbésí ayé ọmọ yẹn láì kàwé láì kọ́ṣẹ́ kankan láì níṣẹ́ kankan lọ́wọ́ tí tọ́mọ bá ti dàáfà ayé rẹ̀ dẹ̀ ti dá gbogbo àwọn ìbéèrè yìí ni à ń béèrè lọ́wọ́ Olúwo tólúwo bá lè ṣàlàyé ẹ̀ fún wa bóyá òye rẹ̀ ìbá yé wa bóyá àmọ́lẹ̀ rẹ̀ ìbá tàn sí wa bóyá àbá lè gbọ́ nǹkan tí ń sọ. tó àwọn àfáà tí wá wà ní táwọn àfáà bá ti kéwù nìsín wọ́n ti jẹ́ ẹni tó special torí pọ́n ń ṣèdè tí ì ṣe tiwa torí pọ́n ń ṣèdè tá a gbọ́ ìyẹn ti wá jẹ́ kí wọ́n dá yàtọ̀ gédéǹgbé kí wọ́n jẹ́ èèyàn ọ̀tọ̀ kí wọ́n special kan lágbára kan lọ́tọ̀ my lovely brothers and sisters kò sáfà kankan tó lágbára o àfáà tó bá dúró dìbọn pàtó yóò jọlọ nípe o àfáà tó bá sálàdà tí ọ̀ràn ó lókìgbẹ́ ni o sorry ó ní òkìgbẹ́ ni òkìgbẹ́ tó jẹ́ dáadáa kò dẹ̀ sínú Quran ìmáàmù tán bá yìnbọn sí tí ò kú ó ní ayẹta ni o ó ní tìdíjò ni o ó lóògùn bọ́n ni o tó bá dẹ̀ ti ní oníṣẹ̀ṣe lò náà àbúwà nù Quran abẹ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ tó bá ti lè wà bẹ́ẹ̀ oníṣẹ̀ṣe ni pásítọ̀ yẹn oníṣẹ̀ṣe làfáà yẹn Bible cannot defend anybody Quran cannot defend you láti bàtà wà kékeré ńlá ti já gbogbo ẹ̀ dànù àbá fẹ́ sùn á fi Bible sí ìgbéró rí a máa lá extra àlákàlà wọn ní ká má bàa lálàkàlà a máa ṣe kí ni a máa lá extra àlákàlà bá a fi Quran èmi tiẹ̀ ní Quran àti Bible wọ́n gbé kan bí ìjà táwí ọ̀pọ̀ lójú oorun sí ọ ìwé lásán ni kò lè gbà wá lọ́ọ̀bì kankan ìwé táwọn èèyàn kọ ní méjèèjì àwọn ọ̀rọ̀ tùnú pọ̀ nínú Bible àti Quran òótọ́ ọ̀rọ̀ nìyẹn àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó lè yí ìgbésí ayé èèyàn padà mẹ́nu Bíbélì àti Quran ṣùgbọ́n bó ṣe lè yí ìgbésí ayé èèyàn padà sí dáadáa ló lè yí padà sí dàkejì bẹ́ẹ̀ bá ṣe kà sí bẹ́ẹ̀ bá ṣe interpret ẹ̀ sí ni la fi máa sọ pé Bíbélì ń dè ó ń tú àtẹ̀bá wa wo méjèèjì ẹ rí i pé ìtàn ló kúnú ẹ̀ ìtàn láti bẹ̀rẹ̀ dópin. So my lovely brothers and sisters ẹ̀yin tẹ́ ẹjọ́ máa wúrọ̀ ọ̀rọ̀ kàn jù ẹ pé máàlù yìí sí kọ̀kọ̀ ní táìmù tẹ́ mọ̀ pé kò tí ì wé gbọ́ ẹ kò tí ì mú gbó táìmù yẹn brain yẹn sì máa wà intact ẹ pé sí kọ̀kọ̀ wípé mi Àkàndá sọ wípé àbẹ́là ni ó ti ń jó lọ kò ní pẹ́ jó tán láì sí sọ̀rọ̀sọ̀rọ̀ anybody tó bá ti gbé rẹ̀ sórí social media kò ní pẹ́ tarí ẹ̀ tán especially ọba aládé yóò sọ nonsense orí social media àtàdé ń wòye people can mess you anyhow pé social media ní ẹ̀gbin àtàrí fẹ́ pọ̀ sí jù nílé ayé tí ọ̀dẹ̀ sí tó ṣe mo wá ní tẹ́ bá wo comment section mi dáadáa especially lórí Facebook
ẹ rí i pé ẹ lè fẹ́ àwọn tí yọmọ ṣépè fún mi tì ń bẹ̀ bó ṣe wà yìí èmi wà ṣọ́ ọmọ mọ́ra mi dánmọ́ mọ́ dáadáa so tó bá jẹ́ ọba aládé wọ́n ń ṣépè fún bẹ́ẹ̀ tó rẹ̀ dọ́mọ àlúbẹ̀ how will you feel ní ti social media dà nìyẹn so tó bá yín bá ti wá dẹni yẹ̀yẹ́ lórí social media then ìgbà ilẹ̀ tó wá mọ tákàndọ̀rọ̀ Awikonko sọ pé lóòótọ́ ńlọgbẹ́ni sọ Olúwo ti sọ rẹ̀ di motivational speaker but on the wrong side tọrọ ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ tí ò jinlẹ̀ ní ọ̀rọ̀ tó ń gangan ọmọ ní ń sọ propaganda ló ń sọ ìdákejì reality ló ń sọ nínú ìwádìí mi mo wá wádìí àwọn ẹ̀yà tó gbọ́n láyé yìí èmi Àkàndọ̀rọ̀ Awikonko fọwọ́ sọ̀yà kò sí ẹ̀yà náà tó gbọ́n tó ràn Yorùbá a lè má lè ṣe mọ́tò a lè má lè ṣe fóònù a lè má lè ṣe kọ̀ǹpútà ìrònú wa lè má dé ká gbé satellite lọ sẹ́yìn planet sẹ́yìn òṣùpá bọ̀ tán bá ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n sọ̀rọ̀ nípa àwọn Yorùbá tó ní àgbọ́yé tó ní àtúpalẹ̀ ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa àwọn Yorùbá ó ní pé Yorùbá mọ̀ the right thing wọ́n máa ń tọ́ nsọ́ wọn bí tọ́ lọ́mọ bí tó ti mú bọ̀ bó bá jẹ́ òótọ́ wọn sọ fún ọ bí ó bá jẹ́ rọ́ ni wọ́n sọ fún ọ bó bá jẹ́ òótọ́ wọn lè má sọ fún ọ wọn á ní kàn fi ọ́ lẹ̀ kọ́ ọmọ dáwìrì ẹ̀ ṣe kọ́ ọmọ dádìdì rẹ̀ ṣe ẹ fi just leave him you shouldn't argue with a fool because people might not know the difference let him keep fooling himself ẹjọ́ ẹ filẹ̀ ẹ má dà lóhùn ẹ má pé ẹjọ́ wọn fúlà rẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọba yín àbí séwù yín àbí ẹ̀mí àyín Olúwo kò ní pẹ́ jó tán ẹ kọ́ lẹ̀ kẹ́ forúkọ mi sí lẹ́gbẹ̀ẹ́. pásítọ̀ ti ṣe kí ni wọn náà ti lé pẹ́ẹ́lí ẹ wá ní igbákejì òòṣà odidi ọba àná. kí ni problem ti pẹ̀lú igbákejì òòṣà. ìwọ babaláwo àwọn oníṣègùn náà bá lọ gbé jẹ́. nílò kan babaláwo àti oníṣègùn ṣé babaláwo lérí sí ni sóníṣègùn lérí sí ni ṣé babaláwo ní kán má rìn ní wò sóníṣègùn ní kán má rìn ní wò kí lọ́kàn àwọn ẹni ẹlẹ́ni babaláwo lè parẹ́ láyé oníṣègùn lè parẹ́ láyé torí àwọn èèyàn kan ní ìdí wọn ó dọjọ́ tẹ bá tó fi Quran tẹ fi tọ́jú ẹni tí olùmọ́gùn ìgbà náà ní tó gba ẹ̀sìn méjèèjì gbọ́ ju ìṣẹ̀ṣe lọ èmi Àkàndọ̀rọ̀ Awikonko mọ̀ sọ́bẹ̀ ọmọ olùṣọ́ àgùntàn ni mí o níjọ́ tí Christian àti Muslim bá torí ọ̀nà àbáyọ sí mọ́gùn màá respect yín ju oníṣẹ̀ṣe lọ tàbí tí kanu yín bójú bóyá tó lòun lè dá mọ́gùn kọjá ọba ní tán fi wọ ẹ máa lu mọ́gùn kọ̀dẹ̀ sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí ọ ẹ wá try ẹ káfa wàá gbìyànjú ẹ kí pásítọ̀ wàá gbìyànjú ẹ ẹ sọ pé fẹ́ dán lọ́hùn wò. I left Islam due to all this nonsense. God bless you, sir. Ntí ó wùyàn nínú ẹ̀sìn ló yẹ ká máa preach. Kí ló máa wùyàn nínú ẹ̀sìn? Ìmọ̀ràn wo ló yẹ ká gbé lẹ́nu ọba? Ní ló lè entice wa nínú religion. Ìṣe ìgbà tá a bá ń fẹ̀sìn kan, tá a kò kan. Wòlíì ni mí mo máa lọ gba ifá nítorí àwọn wèrè yìí. ọba lọ gbé jẹ́ a sì ń tẹ́lẹ̀ wọn tá a bá sọ̀rọ̀ rẹ fọlọ́dúnmáre má jà sọ̀rọ̀ rẹ fọlọ́. Ẹ sọ fọlọ́run ẹ sọ̀rọ̀ rẹ fọlọ́run ẹ sọ̀rọ̀ onífá fọlọ́run ẹ sọ̀rọ̀ alábabaláwo fọlọ́run kí wọ́n nà ọ́ lóńdè wọ́n gbára dó jẹ́ kán nà ọ́ lóńdè kó fún ilé ẹ̀wò wọ́n gbà pé Jésù ìṣe mùsùlùmí ànábì hallelujah. ọmọ ẹgbẹ́ mi ò ṣe é pé má jà sọ̀rọ̀ rẹ fọlọ́. Ta ni pèrè ẹ̀ kí náà fẹ́ pèrè lára Olúwo wọn ò pèrè Dangote mọ́ wọn ò pèrè Mike Adenuga mọ́ Olúwo lọ́wọ́ kù tí wọ́n pè àwọn pèrè ẹ̀ ẹ̀yàn tó bá pèrè ẹ̀ kí náà fẹ́ pè fún ẹ̀yin Olúwo ẹ̀yin ọmọ wo ẹ̀yin àgbà wo. n bá sọ fọlọ́ ọ̀pá rẹ̀ mọ́ ọlọ àtúbọ̀ kó tó lọ gan ọkọ̀ sẹ̀sì kó tó lọ gan ọkọ̀ jẹ ìyá àfi tí wọn bá mọ́ lọ́ọ̀ lọ́kàn ló. táwa ni ọ̀mọ́lọ̀ lọ́kàn. sọ kankan o àgàdàkẹ́ ni o má jà sọ. ta nínú wa ni ọ̀mọ́lọ̀ lọ́kàn ẹni tí ń lọ́dọ̀ àfáà kò túmọ̀ sí pé kò mú Ọlọ́run lọ́kàn ẹni tí ń lọ́dọ̀ pásítọ̀ tí ń lọ́dọ̀ olí tí ń lọ́dọ̀ oníṣẹ̀ṣe tí ń lọ́dọ̀ babaláwo kì í ṣe pé wọn ọ̀mọ́ Ọlọ́run lọ́kàn àwọn pírọ́blẹ̀mù kan wà àdúrà ò sọ̀fẹ́ ìgbésẹ̀ ló sọ̀fẹ́ yá àwọn àìsàn kan ń bẹ tó jẹ́ pé àgbo ló mú sí o nígbà tá a wà kékeré àwọn ìyá wa máa ń fáwọn ọmọ kéékèèké lágbolẹ̀ tútù mu tó bá fún wọn lágbolẹ̀ tútù mu gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ń bẹ ń sàlẹ̀ la máa bì dànù ẹ̀rù máa ń ba gbogbo wa máa ń sá fún ọmọ tó bá kéré nu wa máa ń ra àtọ́ bá ti ra ọmú wọn ti kí apá rẹ̀ bọ̀ tán wọ́n rọ̀ fún ọ náà bí ọ́dà kọ́ mọ́ bì gbogbo ṣùgbọ́n àǹfààní ni wọ́n fi ṣe fún wa torí pé kò dùn lẹ́nu àìfẹ́ gbà á wà bí gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dànù
gbogbo throat wa gbogbo dísàlẹ̀ yóò wà free ńlọjà gbó kékeré báyìí o ṣùgbọ́n gbogbo àlà máa ń sá fún kí ló dé tí ó jẹ́ pé táwọn máa kó tábìlẹ̀tì sí wa lẹ́nu kí ló dé táwọn ìyàwó ọmọ gbàdúrà nígbà náà àwọn ibà kan ń bẹ egbòogi ewé ńlá pò mọ́ra wọn téèyàn ó mú tọ́ láàgùn wà tára yóò yá ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló wà tó jẹ́ pé tìbílẹ̀ ni wọ́n bá wò títí lọ hospital wọ́n pe àwọn mọ̀lẹ́bí sẹ́gbẹ́ kan ẹ wo ọ̀rọ̀ yìí ò bá ṣe rí o ẹsẹ̀ lé ní kẹ́ fi tọ́ o ẹsẹ̀ lé ní kẹ́ ẹ wo ẹ mọ́ gbàjẹ́ lẹ́nu ẹ mọ́ sọ pé mo sọ fún yín o àbí wọ́n labẹ́rẹ́ fún wọn kò ṣiṣẹ́ bí wọ́n ṣe ń lo oògùn ni wọ́n bì í kò ṣiṣẹ́ lára wọn kò sí yàtọ̀ ẹ wá ẹ dọ́gbọ́n sọ fún dókítà pé ẹ fẹ́ lọ tọ́jú wọn lé ní wọ́n bá dé gbèdé lọ níbílẹ̀ ní wọ́n bá dé bẹ̀rẹ̀ sí pé lò mọ́ra wọn làárọ̀ bàyá gágá lẹ́ẹ̀ máa pé kí ló dé tá àkọ́kọ́ wá bí tẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan ló wà nílànà tiẹ̀ ìran Yorùbá ìran Káàárọ̀ Oòjíire jẹ́ ìran tọ́lọ́run bá mi dá pé lọ́nà tó pọ̀ gbogbo tá a nílò nínú ìran yìí nínú ìgbésí ayé wa gbogbo ẹ̀ lọ́lọ́run bá ti dá ma wa àyọjú náà ló fa wàhálà tó dé bá wa ẹ̀sìn tí wọ́n tẹ́ wa lọ́rùn mọ́ àyọjú náà sì tẹ́ni ẹlẹ́ni àwa gba àgbà tán àwa gba wèrè mọ́ àwa ṣẹ́jú àwọn tó ní lọ àwa fọ́ gbogbo ẹ̀ lójú tọ́ra fẹ́ kí gbogbo ayé ọgbà tiwa níṣẹ́ tó fi yẹ ká ṣe tiwa ká jẹ́ káwọn míì ò ṣe tiwọn àfẹ́ kí gbogbo wọn máa bọ̀ nínú tiwa àfẹ́ kí lè mú tiwa ló dáa jù Ọlọ́run fún wa lóúnjẹ tí jápẹ́ láyé ká ṣàyọjú náà sóúnjẹ míì bá a ṣe ń jẹ bọ́gà là ń jẹ ṣàwámà là ń jẹ ṣàwákì nìkan là ń ṣe jẹ léyìí àmú ọ̀sán gidi mọ́ tá a gbìn tá a ká fúnra wa tá a jọ pọ́n ká tó ká nǹkan fún un òkè tán fún un páálí là mú káàkiri lẹ̀ tí wọ́n preserve pẹ̀lú nǹkan kan àjẹǹjẹ tá a fi náà gidá mọ̀ tí yóò jiná wọnú ara dáadáa eléyìí tí wọ́n sáré tí gáàsì ó sáré dóńdé ẹ̀ wìrìwìrì tí ó sáré jiná lórí eré ńlókùn tá à ń jẹ nísìn ìran Yorùbá ní ẹ̀yà tọ́lọ́wọ́ bá dá pé Ọlọ́run bá dá wa tó máa sọ pé nǹkan complete creation wa complete Ọlọ́run create wa dáadáa ó pé gbogbo ń ta nílò pàápàá ni o kí WhatsApp ó tó dé kí BB ó tó dé ká tó mọ píngì ká tó mọ sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì ìran Yorùbá ti ń fi mẹ́sẹ̀gì náà ti ń fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sẹ́nì kejì wọ́n pàrokò láàrin olólùfẹ́ méjì síra wọn wọ́n wá ti fi òyà wọ́n wá ti fi mọ́ nǹkan kan fi ránṣẹ́ síra wọn ó ní ìtumọ̀ oríṣiríṣi eléyìí tó máa túmọ̀ sí pé ìfẹ́ àárín wa ń mì due to lack of communication eléyìí tó máa túmọ̀ sí pé ìfẹ́ àárín wa ti rẹ́já bóyá bí tí mo fi ọ́ sí mi ọ̀bọ̀n bẹ̀ mọ́ mo gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ bóun sojú méjì oríṣiríṣi àròkò ló ní ìtumọ̀ ìran Yorùbá jẹ́ ẹ̀yà tó lọ ń dá pé pápá àgbẹ̀jẹ̀ kìsáré. ìfẹ́ mi sí ọmọ Yorùbá ìfẹ́ jẹ́ kọ́ ọmọ Yorùbá kí nǹkan kan ṣe. ìfẹ́ kí ló ní sọmọ Yorùbá agbára kí ló wá ní tí kò ní ṣẹlẹ̀ sọmọ Yorùbá. ìran là èsì pé kó tó sọ pé o fẹ́ pa olúwo sínú ẹ tó fẹ́ gbàrán kankan la kó ń gágò lè gbára ẹ la débi tí ó gbà wó la débi tí ó gbàrán Yorùbá la níyà yàgò síbo kí ló ní tó fẹ́ fi gbà wá la. ẹni dàbí àwọn òòṣà kan tí wọ́n ní òòṣà yọ pa ọ́ kí yọ pa ọ́ ẹ̀ẹ́dẹ́ yọ pa ọ́ mi lè báyìí mo sì sọ fọlọ́ nǹkan báyìí dẹ́ẹ̀dẹ́ mìíràn wọ́ ẹsẹ̀ jẹ́jẹ́ yípo ọba iṣẹ́ ipò àwọn abọ̀rìṣà ọmọ ọba ní màá jọba requirement ọba láti jọba òní kéèyàn jẹ́ ọmọ ọba. ọmọ ọba tí bá wá ń ṣe bí ẹrú báyìí ńkọ́ ní ń ṣe bí ọmọ ẹrú ńkọ́. wọn ì sì béèrè bóyá abọ̀rìṣà yan so ẹ fi àwọn ọba lẹ̀ yẹn abọ̀rìṣà. abọ̀rìṣà wo ló dúró lọ́ba lọ́rùn ta lábọ̀rìṣà náà tó kàn ń pa fọ́ba kan pé ẹ wá bọ̀ ọ̀sà o ń táwa mọ̀ ní wípé ẹni tí ò bá lè sọ̀rọ̀ tí ò lè ṣẹ́gun kọ́mọ yọjú sápèrè ọba ń tápèrè ọba dúró lé lórí nù ìṣẹ̀ṣe ká sọ̀rọ̀ ká ṣẹ́gun ká bọ̀gún ká bọ̀ Ṣàngó ká bọ̀ ya ká bọ̀ Ṣun ká bọ̀ Bàtálá ká bọ̀ òòṣà oko ní tí ọba jíjẹ dúró lé lórí nìyẹn ẹni tí ọba ti wá lè ṣe kó yàgò sí àpèrè ọba kó jìnà sípò ọba kọ́mọ wulẹ̀ yà á bẹ̀ rárá ṣé bá a sọ fólúwo bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ wò ó. ẹ fi wọn lẹ ẹjẹ bá wù wọn ẹsìn tó bá wù wọn kí wọn ṣe. ìwọ náà là ń bá wípé kó o fi wọn lẹ̀ fàwọn oníṣẹ̀ṣe lẹ̀ jẹ́ kí wọ́n sin ẹ̀sìn tó wù wọ́n. àfáà ló lè ṣe láti lọ sọ fún àbíbá láti lọ sọ fún ọba pé orúkọ tó ń jẹ́ orúkọ Ọlọ́run yípo mẹ́. nígbà tí ì ṣe ntẹ̀yìn ò fún èèyàn lè béèrè lọ́wọ́ èèyàn àfáà kọ́ ló fi ọba jọba sọ àfáà kọ́ ni yóò pọ̀ bá sákèsí àwọn afọbajẹ ló fọba jọba àwọn oníṣẹ̀ṣe ló fọba jọba àwọn lọ́lẹ́tọ̀ àtàgbàrà láti pe ọba sákèsí àdéhùn akọ́rẹ́ o níta fífi ọjọba kọ́rẹ́ ṣùgbọ́n mélòó nù wọn
Ibrahim Olúwa ní sọlá Ọlọ́run ò ní sọlá fún ọ rédèrèdè nígbẹ̀yìn òṣùpá nígbẹ̀yìn ilé òṣùpá òfò nígbẹ̀yìn ilé ahoro rédèrèdè rádáadáa ní ọgbẹ̀yìn ilé ayé rẹ o òfò níjọ́ kejì ọjà àkàrà igbayì níjọ́ iléyá ò ní gbayì tìrántìrán báyìí rẹ ó ṣe rí nu o jẹ́jẹ́ mi mo wà bí òbí ọba ti tẹ́ Ọlọ́run kọ́ lọ pokùnso àbí kọ́ lọ so mọ́ transformer. Ibrahim Olúwa ní sọlá. ẹ máa wọ̀ mọ́ ń lè kó ń bí ni o mo sì lè kó lórí platform ìpè ló ń ṣẹ́ fún mi ni o ìsọ̀rọ̀ dẹni gbèsè sunkún sí ní gbètè gangan ẹ má sọ òkúta ló ní bèrè ìdàrọ̀ padà. tí ọba sì ti yípo mẹ́kẹ́ sí pé wọ́n gbàdá lé lọ́rùn wọ́n kàn sọ fún ni wọ́n advice ẹ̀ Happy Sunday, sir. advice wọn ẹ bá sọ̀rọ̀ tí wọ́n bá ti wá gbọ́ nítorí tí ọba sọ fún ọ jẹ́nu ìyá rẹ̀. Hey, sọ fún rẹ kó get out. Now, lack of ancestral DNA. That is why you see those who hate the culture and tradition of Yoruba, like Oluwo, Afas, and others, speaking negatively about Yoruba land today without any regard. God bless you, sir. You are very, very correct, 100%. Kò sí ancestral DNA. Majority wọn àmọ́ ni o. Especially this Oluwo gangan. Ìran wọn lè jẹ́ ìran Fúlàní tí wọ́n ti wà nínú Òwò tipẹ́. Ẹ rí pé lé lọ́lọ́gbà tó fẹ́ fẹ́ yàwó. Ṣé kò rí ìyàwó gidi nínú ilẹ̀ Yorùbá mọ́? Ọkọ̀ọ̀kọ̀ fi ọmọ sọmọ Jamaica náà pé ọkọ̀ fi léyìn wá ìyún kiri mẹ́rẹ̀ ṣègbó lọ alùsí ẹ̀wà ọ fẹ́ mú mi wá lọlé lókè ọ̀yà láti lọ fẹ́yàwó bọ̀bí tíyàwó ẹ̀ ti sọ̀rọ̀ ń tarí ẹ̀rín wẹ́sẹ́ kí ni ẹ̀rín ni Mr. Olúdọ̀tun Martins ẹ̀rà síkà fún mi lónìí Sunday lónìí ọjọ́ ìsinmi aláyọ̀lẹ̀ máa ní lágbára Ọlọ́run. My brother, God bless you. Thanks for being there always. Mi ni wáyé ti sá. Now, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí dáàdì mi yẹn sọ ni pé kò sí ancestral DNA. Gbogbo àwọn tí ń takò èdè Yorùbá, tí ń takò àṣà Yorùbá, tí ń takò ṣẹ̀ṣẹ̀ wa, ẹ trace wọn dáadáa. Ọlọ́run gbọ́ wọn ìsọmọ ọkọ Yorùbá. Ọlọ́run Elédùmarè gbọ́. Mo fọwọ́ ẹ̀ sọ̀yà. Wọ́n yìí ṣe full blood ọmọ Yorùbá. Wọ́n yìí ṣe full blood ọmọ Káàárọ̀ Oòjíire. Because ẹni tí wọ́n bí sílẹ̀ Yorùbá 100 years ago, òun náà tó ti bí máa ń sílẹ̀ Yorùbá láàrin during that time. Ọmọ tó bí bàbá ẹ̀ ló mọ̀. Bàbá tó wá bí ẹni yẹn kọ́ ìyá tó bí ẹni yẹn kọ́ ẹ̀jẹ̀ wo ni àmọ́ mọ́ kò sẹ́ni tó mọ̀ wọ́n mọ́ kò sẹ́ni tó lè sọ wípé ìran báyìí ni wọ́n ẹ̀jẹ̀ báyìí ni wọ́n bó ṣe di àdàmọ̀dì ṣèwádìí panu bí wọ́n ṣe lú mọ́ wa láàrin nu. Well ẹ jẹ́ n tètè parí nǹkan tí mò ń sọ. ẹ̀yin àfa tó ọba ti sọ fún ọba wípé ìwọ lòun ló lé fọlọ orúkọ Ọlọ́run lọ jẹ́ dúró ti Ọlọ́run nìkan wọ́n bá wọn sọdún ẹ̀rù ní máa bá wọn. ọdún kínni wọ́n bá wọn sọdún kínni àbí kí wọ́n bá wọn sọdún ojúde ọba ni àbí kí wọ́n bá wọn ṣe lísàbí àbí kí wọ́n bá wọn sọdún Ṣàngó wọ́n bá sọdún Ọ̀rànyàn àbí kí wọ́n bá wọn sọdún Ọlọ́jọ́ èwo lẹ fẹ́ sọ ń bẹ̀ èwo ní ṣàṣà wá ń bẹ̀. Mo fẹ́ kó sọ̀rọ̀ débi kan tó ti sọ̀rọ̀ ń pe eléégún kí wọ́n á kásẹ̀ ọ̀rọ̀ mi lẹ̀. èmi nígbà mo ti sọ fún gbogbo àwọn eégún kan wo òkòsẹ́ tó léégún tó eégún wà ní gbogbo Ọ̀ṣun state ẹ̀rù èèyàn bà mí mo sì sọ fáwọn eléégún wọn láti gbogbo ọdún yìí máa tún máa bá wọn ṣe kán lè bá àyípadà mọ́kọ́ ní kí wọ́n tún aṣọ wọn kí wọ́n tún fọ̀ má lo ẹ̀kú bàbá láàrẹ̀ mọ́ ìwọ náà sí ẹ̀kú tiẹ̀ wọ́n ṣe. Now ibi tí wọ́n ti ń pa ìṣẹ̀ṣẹ̀ irun gangan lélẹ̀ yìí ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ wípé ọ̀pọ̀ adé táwọn ọba wa ń dé lónìí kì í ṣadé ìṣẹ̀ǹbáyé mọ́ adé tí wọ́n ṣe fúnra wọn ni n tó gba àṣẹ kò lẹ́nu wọn tí ò jẹ́ kí iye àtàpínlẹ̀ wà lára wọn mọ́nu because adé ìran ló yẹ kí wọ́n máa dé kì í ṣadé fashion kì í ṣadé tuntun téèyàn èèyàn lè ṣe adé mọ́ adé ìṣẹ̀ǹbáyé o ṣùgbọ́n ẹ̀tọ́ ni àṣà ni tradition ni fún ọba láti retain adé tí ọba àná dé adé ìran yẹn ni ọba máa jẹ́ agbára tó agbára because adé tí ọba mẹ́wàá tọba ogún dé tọba ogójì dé oríṣiríṣi àágùn ló ti wà ń bẹ̀ oríṣiríṣi àṣẹ àti agbára ló ti wà ń bẹ̀ lára bí wọ́n ṣe ń ṣe wá tàbí sọ gbogbo ẹ̀nu lélẹ́yìí wọ́n máa ń rán sọ mọ́ ẹ̀kú eégún ni wọ́n yìí tún ẹ̀kú eégún tuntun rán ọmọ tá ìṣẹ̀fẹ́ ya eégún fún làárán àgọ̀ tuntun fún kì í ṣe ẹ̀kú eégún tó wà lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀kú eégún tó wà lẹ̀ yẹn gangan ló sà òun gangan ni yọ̀ọ̀bẹ̀ òun gangan lágbára torí pé ìran dé ìran ló ti wọ̀ ọ́ bàbá ti wọ̀ bàbá ti wọ̀ ọmọ náà tún wá gbé wọ̀ ń tágbára fi wà ń bẹ̀ nìyẹn o ń tí wọ́n fi pélé àwọn àgọ̀ yẹn àákò kan ti wà nínú ìlú mi
táwọn kan fẹ́ jí ẹ̀kú eégún gbé ọrùn wọ̀ wọ́n, kì í ṣe ìtàn, kì í ṣe àrọ́bá, ìtàn ni, ìtàn tó sojú mi ni, and that will be 1994 or 1995 mi ò lè sọ precisely 1994 tàbí 1995 ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. ẹ̀kú eégún yẹn wá rí lágboolé, wọn ò lè gbé lọ mọ́, gbogbo àwọn tó wà nínú gbígbé ẹ̀ wọ́n kú o. mo dẹ̀ ti sọ tọ̀rẹ́ mi tí wọ́n nà lórí Ògùn rí lásìkò eégún, Fẹ́mi, ẹ jẹ́ kí n prevent orúkọ family wọn torí possible kí mọ̀lẹ́bí wọn máa gbọ́ mi, ọ̀rẹ́ jọ ni wá, Fẹ́mi ọdẹ ìmọ̀ parí ẹ̀ lọ́dún náà lọ́hùn-ún wọn yìí gbé eégún lé àwọn Fẹ́mi, ọ̀rẹ́ wa kan ní máa ń gbé eégún, a mọ̀ pé ọ̀rẹ́ wa yẹn ti fi eégún yẹn sẹ̀ lẹ́sìn, wọn àti Fẹ́mi wá pàdé lóko wọn, Fẹ́mi wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé so máa gbé eégún lọ́dún yìí, ìyẹn wá lóhun ò gbé eégún, bóyá kò wú láti gbé, bóyá ó ti mọ̀ wípé òun ti fi dáràn lọ́dún tó lọ, kò gbé eégún, Fẹ́mi ló wá gbé eégún ẹni yẹn. ẹ mọ̀ pé eégún dẹ̀ náà mọ kálukú dégún alátakò ẹ̀ mọ̀, àwọn eégún àgbàlagbà pọ̀ nínú eégún wa, alásọgbájà, arágọ̀bálẹ̀, ehoro, ẹyẹ, eégún ilé tiwa ni wọ́n ń pè ní kánmọ, eégún àgbàlẹ̀ eégún ilé tiwa, eégún onírè ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lọ́dún tí mò ń wé yìí wọ́n na Fẹ́mi lọ́rẹ́, ó gbé kú ni, agbára mbẹ́lẹ̀ Yorùbá, ìṣẹ̀ṣẹ̀ tá a sọnù nìyẹn, lóòótọ́ ní tí ọ̀dá ni o, ṣùgbọ́n àwọn nǹkan tó dá bẹ́ẹ̀ náà, ìgbà tá a lọ kí nílé, I was there, wọn sọ fún mi nínú yàrá tí Fẹ́mi wà bí kójú ọ̀pọ̀lọ́ fẹ́ yọ jáde lórí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ lójú ẹ̀ sì fẹ́ yọ tán, bóyá pẹ̀lú nǹkan tán fi rá lára o, tán fi pá lára o, gbogbo rẹ̀ wá ń dán látòrí dẹ́sẹ̀, gbogbo rẹ̀ wá ń dán, ó wá ń gbé Fẹ́mi Òkìje. ńgbà tí nǹkan jẹ́ òótọ́ tó dójúlówó nu, Olúwo ti ba yé àwọn eléégún òwò jẹ́ láì sọ pé kí wọ́n lọ rán àgọ̀ tuntun yẹ kò sí nǹkan lára ẹ̀ mọ́, kò ságbára kankan bẹ̀ mọ́. ìdí ni pé àwọn eégún tiwa wọ́n máa ń bọ́ kẹ́ni tó máa gbé eégún wa tó gbé, wọ́n kọ́kọ́ máa fọ́ ìgbé sórí ẹ̀ kó tó lọ torí bẹ̀ kú, bíbẹ̀ kọ́ ọrùn ọwọ́ pani. ń lọ jẹ́ kí n sọ fún ọ wípé èmi nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe, mo lè sọ dọ̀la, mi ì ṣẹbọ, mi ì ṣoògùn, mi ì ṣètùtù o, ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa àgbàgbọ́, mo nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe ju Bíbélì àti Kùránì lọ 1000 times. ìwé ni Bíbélì, ìwé ni Kùránì. tán bá kàn ọ́ lóògùn tí wọ́n bá nà ọ́ lóògùn, ọ̀bọ Yorùbá ní ọmọdé ló wọ́n kàn ọ́ lóògùn, onígbètùgbètù ló mú dání, sọ ọmọ tó fi ràn, oògùn ló fi ń ṣeré, àṣà ní ọ̀jẹ́, lúbúlúbú ojú ọlọ, òṣàgbà tí mo tọmọdé tàgbà kọ ara rẹ̀ nílà, eégún inú àdó, ọ̀kan làwọn inú ooru, ibi tó gùn dé gan làágbè lóògùn, ntọ́mọdé jòjò ló gbójúlé ti fi bú àgbàlagbà tí ó gbèkílẹ̀ ẹ̀sìn fún mi gan, tẹ́bá tó ntàláwọ̀ àtúníṣègùn wáká tán fi ń forí jábújánú ọ̀dàn kiri, ń gbé ìwé kíní ni mò ń wá, ìwé kan ni mò ń wá, mi bá fi gbèsùgbòtù rán yàn níṣẹ́, bọ́jẹ́sẹ́ ẹrú bọ́jẹ́ tọmọ, ó jẹ́sẹ́ lẹ́ẹ̀mẹ́rìnlá ó tún gbèsè padà bọ̀, ìwọ náà wá ní àbíwé amúnimúyè tí múnimúyè ẹni, ewé òwúrá tí ra yìí mọ́ nínú, àbíwé àlùpà yìí dà tí pèrò ọkàn ẹni dà, àbí tí sàgbà dìdìrín tí sọ ní ìdámọ́kun mẹ́kọ, oògùn náà ló ń pè lọ ọ̀sẹ̀ ní róbótó. Èmi àkàndọ̀rà Awikonko, mo nígbàgbọ́ nínú oògùn àti ìṣẹ̀ṣe. Ó kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó ní ojúlówó ẹ̀ lọ́wọ́ wọn ò ní mọ́. Bọ̀dá David ọgbọ́jọ́ tí mo sọ wípé Bọ̀dá David ló jẹ́ kí n dáná sun àkáǹtì ogun mi, àwọn wo prógráàmù yẹn àti bọ̀dá mi David náà wo prógráàmù mi ní wàá ní dé oyè ó lé mi mọ́jẹ́ kọ́ dáná, sẹ́yìn wá kọ́ tẹ́ gbẹ̀sìn tẹ́lẹ̀ gbé Jésù wá bá wa pé ká jẹ́wọ́ Jésù lólúwa tó lùgbàlà wa, táwọn kì Jésù gangan ò lè dára ẹgbà, nonsense upon nonsense. wọ́n fi pàǹdà bójúlówó nǹkan lọ́wọ́ wa, oògùn tá a dánwò tó jẹ́ bí iná tó jẹ́ ti iná jojo, èwo la dánwò ń bẹ̀rẹ̀, èwo ni òṣìṣẹ́ ń bẹ̀rẹ̀, oògùn tá a jájú sígbà náà lògùn àpè, wọ́n bá ti pobìnrin tí ọ̀dà olóhùn á lọ pò papọ̀, ó jẹ́ bí iná jojo, ọwọ́ kan ni àwọn èèyàn máa sọ pé Awikonko wílé lé, Awikonko yìí corrupt gan. mo lo àsìkò ọ̀dọ́ mi complete ni, mi miss part kankan, mo fọlọ́run búra. ẹ mọ̀ kéèyàn gbélé ayé kọ́ máa wẹ̀yìn wò kọ́ máa miss ibi kankan wípé eléyìí mi ò touch ẹ̀ dáadáa. I touch every part of my young age. ó fi mọ̀ wípé reality ni wàá gbọ́ lẹ́nu mi, because àwọn nǹkan tí mo sọ, àwọn nǹkan tí mo ti là kọjá fúnra mi ni, àwọn nǹkan tí mo rí fúnra mi ni, kì í ṣe tán sọ fún mi. o lè fi mí wọ́ mi Èkó, ìbílẹ̀ pọnrán lè mi originally, àkáǹtì ògùn mẹ́ga tó báyìí oríṣi ìwé 4 ni, gbogbo tí mẹ́gbẹ̀ẹ́ ládánwò wọ́n máa ń tàn wá ń gbà náà, wọ́n á ní àwọn bàbá wa tán gbélé wa lọ́wọ́. dáàdì mi olùṣọ́ àgùntàn ni o, ṣùgbọ́n mi láwọn bàbá ọ̀rẹ́, dáàdì Ìsá
bàbá yẹn máa tó wọ́n gbọ́dọ̀ lé ní 120 years bàbá òjò kékeré báyìí lọ́mọ ẹ̀yin wọn wá dìde èmi náà máa ń sọ pé kí wọ́n bá wọn gún nǹkan ìjọ ta fẹ́ tàn wọ́n ta fẹ́ ta ọpọ́n fa ta fẹ́ ta ọpọ́n fa wọn táwọn òyìnbó kan wá tán ra ọpọ́n fa káàkiri a bá lọ bá bàbá pé a fẹ́ ṣe nǹkan ní skul wọn ní ká gbọ́pọ́n fa wa bàbá bá lọ gbọ́pọ́n fa tí wọ́n gún ilé ìtàn ẹ̀sẹ̀ gbẹ́ tuntun wọ́n wá gbé fún wa a lọ gbé fèbò èbó tẹ̀sí ó lélẹ̀ ìtàn ti ń bọ̀ ní. a bá lọ bá bàbá pé dádì irú ilé ìkọ́ ni wọ́n ní ká gbé wá irú ilé ìkọ́ ni wọ́n ní ká gbé wá pé wọ́n lélẹ̀ ìtàn ti ń bọ̀ ní ká gbé wá bàbá ní ṣe bẹ́ẹ̀ lẹ́fẹ́ lò sùkù ni táwọn ará ilé ìwé yan táwọn bá ti lo ilé ìta tuntun tá a gbẹ́ ẹ̀ lọ́pọ́n fa ni ẹ̀ wọ́pọ́n fa yín síwájú. So bàbá Musan láyé gbà yẹn wọ́n máa sọ fún wa pé àwọn náà la máa bá wọn kọ oríṣiríṣi nǹkan o wọ́n ti máa sọ lọ o wọ́n máa sọ pé àtàwọn nǹkan kan ó ti wá pẹ́ ká tó mọ̀ wípé wọ́n ti complete gbogbo ẹ̀ ṣùgbọ́n wọn fẹ́ jẹ́ ká gbìyànjú ẹ̀ náà yìí sọ pé àtàwọn nǹkan kan ńgbà tá bá bá débẹ̀ yàrá ògbà ńgbà tí wọ́n wá sọ nǹkan tó kù ńkọ́ torí Yorùbá sọ pé àkíjú bá fògùn sínú rọrùn gbogbo ẹ̀ wọ́n ti complete fún wa ńgbà táwa náà gbẹ́n dá wọn àwa bẹ̀rẹ̀ sí ní kọ́lọ́ sànù wà táwọn wá kúlú sọ káàkiri kúlú sọ àbí amọ̀fẹ̀yìn sọ kúlú sọ àbí agbìyànjú díẹ̀ ńgbà táwọn kékeré o ogun lọ́lọ́jọ́ kan pọ́njú orí ẹni lọ́lọ́jọ́ gbogbo so àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan sílẹ̀ ọ̀rọ̀ Olúwo la bá débẹ̀ Olúwo ní òun ti gba òun sọ fáwọn eégún wò pé kí wọ́n rán sọ tuntun níbi tó mú fún mi ń bẹ̀ lára bí tó mú fún mi ń bẹ̀ tí mo fi jáde nìyẹn lára bí tí ìran Yorùbá ti sọ adùn ara wa nùnú àmọ́ wípé àtijọ́ gangan ńladùn tó ṣẹ́kù lára wa àtijọ́ gangan níyì tó ṣẹ́kù lára wa àtijọ́ gangan làpọ́nlé tí ń bẹ lára wa kì í ṣe nǹkan tuntun mọ́ ọmọ bàbára ń bẹnu agbára tá a jogún lọ́wọ́ àwọn bàbá wa dáàdì mọ́mì mi ńgbà tó kú wọn pín ogún wọn fi agbádẹ ẹtù kan lẹ̀ fún mi lára bẹ mo ti rí dàndógó wọn ní fi gbà pààrọ̀ mú nírọ́ láyé ìgbà yẹn ní fi gbà pààrọ̀ mú ní láíláí mo máa ń fi agbádẹ ẹtù yẹn bora ni pé wọn lè fi ilẹ̀ fún mi pé ọmọ yìí ni ó lè léyìí o àṣà dẹ́n yìí máa fi sọ̀tàn títí gbàdá tí mọ́mì mi fi pọ̀n mi first born mi lò àwọn ẹ̀wù tí mo wọ̀ ńgbà kékeré first born mi lò sọ́ọ̀lù tán fi kọ́fà mi gbà tán bí mi first born mi lò ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn tá à ń fojú rẹ́ náà tá à ń sọ́nù ló já sun adùn ara wa nù akadá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò ìjọba ṣòfin kọ̀nàkà kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́ nínú ìgbésí ayé mi I am always a realist I will always say the truth and the reality mi ì dẹ́ fọ́ọ̀sì yẹn láti gbàgbọ́ kọ̀ọ̀kan mi bọ̀ èmi ó sọ bó ṣe rí lọ́dọ̀ mi and ẹ má gbàgbé o èmi ò kí ń package nǹkan ní life mi náà pàǹdà ni wọ́n máa ń package kó lè bá àjọjú I love being factual being direct being straightforward being blunt always so irú àwọn Olúwo yìí sorry to use this language àdánù ni wọ́n láàrin ìran káàrọ̀ òjìrè honestly because ó ń jẹ́dùn ọkàn fún wa majority àwọn èèyàn kọ̀ọ̀kan tó bá ń wò wọ́n máa wò rí ní rí pé bóyá àárín wọn fín àbáwọn àtàkì wọn mo fi Ọlọ́run búra ìbànújẹ́ ọkàn náà jẹ́ fún wa pé ẹni tó yẹ kó máa gbé èdè àti àṣà Yorùbá lárugẹ kó wá dùn gangan ní wá ń wé èdè àti àṣà Yorùbá ńlẹ̀ lórí ìtàkùn ayélujára ẹni tó yẹ kó pa àwọn ọba tó kù lé ní wá ń wá àwọn ọba tó kù ńlẹ̀ ntí bí gbogbo wọn nú làpèrè tọ́ ní wà ntí bí gbogbo wọn nú ní ipò tọ́ ní wà ntí bí gbogbo wọn nú ní access tọ́ ní ní ntí bí gbogbo wọn nú ní charisma tọ́ ní ní ntí bí gbogbo wọn nú ní àpọ́nlé àti iyì tí wọ́n fọ́ ni wọn rántí mọ́ pé àwọn náà lè nírú àpọ́nlé bẹ́ẹ̀ wọ́n lè nírú yìí bẹ́ẹ̀ pé kí ní ìkónojò pé wọ́n lè nírú yìí bẹ́ẹ̀ láì bá tẹnìkan jẹ́ láì àtáàkì ọ̀ni. nígbà tẹnìkan sọ̀rọ̀ lánàá tó tájọ ṣe program lánàá ó béèrè ìbéèrè lọ́ọ̀ mi àwọn kan sọ wípé wọ́n sponsor mi ni pé kóun mọ̀ tiẹ̀ wá wulẹ̀ bu ẹnu wọ́n sọ pé pálàsì ọ̀ni pálàsì fẹ̀ ló ń sponsor mi tàbí bàbá wo ọ̀ni gan ló ń sponsor mi tàbí àwọn ọmọ fẹ̀ kan tí wọ́n ní fọ̀ntán lè kan náà ló ń sponsor mi ó lè sì tí mo fún un tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ni pé bó bá jáwọn èèyàn kan lọ sọ bẹ́ẹ̀ kí wọ́n gbìyànjú láti mú ẹ̀rí jáde níbi tí mo ti gbowó ẹ̀ ń tán fún mi means náà gbà fún mi ṣé wọ́n transfer ẹ̀ ni ṣé wọ́n fún mi ní check ni ṣé wọ́n send ẹ̀ by cash ni ọ̀nà owó ni mo gbàgbá lọ́jọ́ wo nígbà wo owó kíni. Because I've never been a money monger in my life. I trust God in whatever I do in life, and I've said it before. Wípé orí ọ̀fẹ́ tí mo ní ibi tí mo dé ń wò dream ẹ̀ ń wọ̀n pé mo tó báyìí gan. Ntí mo ní ìlépa fún ilé ayé kò tóbi púpọ̀. I've never dreamed of being a billionaire. I'm not interested. Kọ́lọ́ ń pèsè jíjẹ àti mímu mi rọrùn kí n lè gbọ́ bùkátà ẹbí mi ní rọrùn. Ó ti tó mi. I don't want to become a billionaire débi tí màá jẹ́ trillionaire.
no, it's not my interest, it's not in my interest. Torí borí bá ṣe tóbi tó ní ó ṣe fọ́ lórí. So owó kì í motivate mi láti ṣiṣẹ́, mo máa ń ṣe owó o, reality ni o, màmá ṣiṣẹ́ tí màá gbowó, ṣùgbọ́n tí n bá iṣẹ́ tó máa jẹ́ owó, ó mọ̀ wípé ṣe owó ni mo ṣe láàyè ọ̀tọ̀, kì í ṣe léyìí tí mo ti sọ observation mi tẹ́ ẹ sọ di nǹkan bàbàrà.